later. Ojú kí la fi túkọ̀ ìjẹ́ kí ló ń gúnyán. Kí ló ń bẹ lábẹ́ abọ́? Kí ló ń bẹ lábẹ́ akọ? Kí ló mú àpòbò lójú ara? Àbòsí. Kí ló mú àkókò ní kìíní? Ẹ̀tàn ni. Kí ló mú àpòbò lójú ara? Àbòsí. Kí ló mú àkókò ní kìíní? Ẹ̀tàn ni. Alábòsí ń pòbò lójú ara. Ẹ ò ráyé lóde. Òbòlòbò ń jẹ́ kó lórúkọ méjì. Amóye ikú ọlọ́mọ àjíkí. Àrídàtọwọ́lẹ̀ amúnisìwí. Amúnirẹ̀ẹ́rìn láyé kẹ́kẹ́kẹ́. Bókó bá yọ̀ọ̀dà tó forí dànù. Òkò nígbàdà lọ́wọ́ òkò. Wọn ò ní fẹ́ lómi ṣe mí òbòlòbò ń jẹ́. Òbòlòbò ń jẹ́ ìbẹ̀rẹ̀ akọni. Kí ló mú àpòbò lójú ara? Òsì. Kí ló mú àkókò ní kìíní? Ẹ̀tàn ni. Kí ló mú àpòbò lójú ara? Òsì. Kí ló mú àkókò ní kìíní? Ẹ̀tàn ni. Ẹ̀yẹ kókó ní kìíní. Òkò lóko ń jẹ́. Oko Rico. Ọba ọmọ alálàlúlú àlùlù. Àṣàkẹ́, báwo ni o? A kú ọdún èní. Bàbá alákẹ̀tẹ̀ lórí tó ń dán. Àfàìmùkọ ó gbẹ́kúnlé mú. Àfàìtọ́nà ríran òru. Alálùbọ́sà lókodo lábẹ́. Ẹ̀rù kóró méjì tó mí. Ọlọ́run máa yọ oko lọ́rọ̀ abọ́. Olórí tí fàgbẹ́ mọ́ ṣínà. Amóríyá amárayá gágá. Oko kìí ṣe kíní okólókó ń jẹ́. Okólókó ń jẹ́ ìtura ní fọ́ọ̀mù. Àjànàkú òdòbò jẹ́jẹ́, a máa dóni bí ẹni ńlá kí a fi gbàgà, 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 gbàgà. Ẹ̀yin boys ẹ bá ń gbọ́n bọ̀ yí gbẹ́ ọ. Jàǹgbàlà jùkú ìjùkú ìjùkú jàǹgbàlà. Ẹ bá ń gbọ́n bọ̀ yí gbẹ́ ọ. Jàǹgbàlà jùkú ìjùkú ìjùkú jàǹgbàlà. Ẹ ti wájú ẹ tẹ̀yìn pọ́n. Jàǹgbàlà jùkú ìjùkú ìjùkú ẹnu mọ́. Ẹ tọ̀tún ẹ tòsì pọ́n. Jàǹgbàlà jùkú ìjùkú ìjùkú ẹ fi hàn. Ó ń kígbe ẹ fi alẹ́ nu. Jàǹgbàlà jùkú ìjùkú ìjùkú ẹ gbà sí. Ẹ̀gbọ́n ẹ má jẹ́ kí kan rí oúnjẹ. Jàǹgbàlà jùkú ìjùkú ìjùkú ẹ fi sí. Ẹ bá ń gbọ́bọ̀ yí gbẹ́. Jàǹgbàlà jùkú ìjùkú ìjùkú jàǹgbàlà. Mo ní ẹ bá ń gbọ́bọ̀ yí gbẹ́. Jàǹgbàlà jùkú ìjùkú ìjùkú jàǹgbàlà. Ẹ ti wájú ẹ tẹ̀yìn pọ́n. Jàǹgbàlà jùkú ìjùkú ìjùkú ẹnu mọ́. Ẹ tòtún ẹ tòsì pọ́n. Jàǹgbàlà jùkú ìjùkú ìjùkú ẹ fi hàn. Ẹ bá ń gbọ́bọ̀ yí gbẹ́ ọ. Jàǹgbàlà jùkú ìjùkú ìjùkú ẹ gbà sí. Inú ilé balùwẹ̀ ẹ̀gbọ́n. Jàǹgbàlà jùkú ìjùkú ìjùkú ẹ fi sí. Ilé ìdáná ilé ẹ̀gbọ́n. Jàǹgbàlà jùkú ìjùkú ìjùkú jàǹgbàlà. Ẹ kú dédé òyìn gbogbo èèyàn olólùfẹ́ Olóyinka TNT, ẹ kú bójú ọjọ́ ṣe rí. Number 1, ẹ jẹ́ kí kọ́kọ́ sọ̀rọ̀ lórí máa gẹṣin lọ. Máa gẹṣin lọ, dídó level ni. Kẹ́ máa dóra yín lọ ni. Máa gẹṣin lọ, dídó level ni. Relationship láàrin ẹ̀wọ̀n méjì. Tẹ́dẹ̀ tí mọ̀ pé ẹ fẹ́ dóra yín ni. Òun ṣe pé no string attached. Ẹ fẹ́ dóra yín. Ntẹ́ bá wá fẹ́ fi dóra yín, ẹ̀yin lè wá mọ̀ láàrin ẹ̀yin méjèèjì. Dídó level ni. Ó bá wá wù yín o látàrí dídó level yẹn o. Ẹ lè wá take it to next level. Ẹ lè wá ṣe máa gẹṣin lọ, dídó level ni. Bó jẹ́ wo ló kọ́kọ́ mo bá ti pàdé, dídó level ni máa gẹṣin lọ. Ǹjọ́ tí n bá máa ṣe show yẹn, gbogbo àwọn tó bá ti pèsè orí show yẹn, mi ní bèrè ìyá ẹ, mi ní bèrè bàbá ẹ, mi ní bèrè any question lọ́wọ́ anybody tó bá ti pèsè orí show yẹn, mi ní bèrè bóyá o marry bóyá o marry, mi ní bèrè any question kò kàn mí, mi ń ṣe ìyá anybody tó bá ti pèsè orí show operation máa gẹṣin lọ, mi ní bèrè bóyá o marry bóyá o marry. Mo kàn máa open kíní ni, ẹsẹ̀kẹsẹ̀ dẹ̀ ni màá link yín pọ̀, ẹsẹ̀kẹsẹ̀ ni operation máa gẹṣin lọ. Mo máa gbé show yẹn wá, mi ní bèrè lọ́wọ́ anybody bóyá o ti marry bóyá o marry, kò kàn mí, mi ṣe ìyá anybody. Máa dóra yín lọ ní tèmi ní wípé mo create platform tẹ́ fi meet. Mi fẹ́ mọ̀ nǹkan kan nípa background ẹ̀yin méjèèjì. 2 adults ni. Tí bá ti bèrè orúkọ, bá ti bèrè age yín, tí mo dẹ̀ rí pé ẹ̀yin méjèèjì ẹ lágbára adult ni yín. Ẹ lọ máa sort out láàrin yín. Bóyá kíní kan operation máa gẹṣin lọ.
Operation máa gun ẹṣin lọ mo máa ṣe show yẹn ní next week mi ìfẹ́ mọ bí tó ti wá mi ìfẹ́ mọ status ẹ mi ìfẹ́ mọ anything mo assume pé tó bá ti pè sórí platform yẹn adult ni ẹ ṣé mọ̀ pé yẹn tún yàtọ̀ sí ṣàbàrí kòlò ṣàbàrí yọ̀yọ̀ Operation máa gẹṣin lọ dídó level ni tó bá wá wù yín o látorí dídó level yẹn o ẹ lè wá gbé lọ síbòmí o Operation máa gẹṣin lọ no string attached relationship ni dídó level ni ìwọ tó bá dẹ̀ fẹ́ dó n tó bá wù ẹ́ ló lè sọ pé okay o kó tó dó mi o báyìí ni o kó tó dó mi báyìí ni o so ìyẹn ò kan èmi hello ìwọ tó bá fẹ́ dó ìwọ ló máa mọ̀ pé kó tó dó mi báyìí ni o kó tó dó mi báyìí ni o bọ̀ Operation máa gẹṣin lọ next week ni Operation máa gun ẹṣin lọ next week ni dídó level ni ẹ fẹ́ gunra yín lọ ni ẹ máa gunra yín ẹ máa dóra yín lọ ni ẹ dẹ̀ máa dídó level ló wà fún ìwọ ló máa mọ̀ bóyá ẹ fẹ́ tèkẹ́ tó but èmi o nǹkan tẹ́mi mọ̀ ni pé dídó level ló wà fún bó bá wá ẹ bá dóra yín lẹ́ nǹkan tẹ́ ẹ gbádùn ẹ tẹ̀ pa bẹ́ẹ̀ bá dẹ̀ dóra yín tó bá pé well next online oníkálukú ó dàbọ̀ alábàbùsà ni ẹ mọ̀ láàrin ara yín bọ̀ Operation máa gẹṣin lọ next week la máa ṣe ìyẹn gbọ́ títà òjòkó tí n bá ti play voice note yìí tán mo sọ fún yín pé àwọn kan máa wá tí mo fẹ́ fi wọ̀nyí máa fi wọ̀nyí àwọn tó fi ń lá òbò obìnrin ẹ jẹ́ kí kọ́kọ́ sọ nǹkan kan fún yẹ̀yin obìnrin tí obìnrin bá wà níta ọkùnrin ló máa ń le láti do ọkùnrin ló máa ń le láti do nítorí pé kò tí ì sí níkàáwọ́ ọkùnrin ṣe rí tí obìnrin bá ti wọnú ilé tó bá ti wọnú ilé tí obìnrin bá ti wọnú ilé tó ti di ìyàwó obìnrin ló máa jagun àti dóko torí ọkùnrin ò mind obìnrin tó bá ti wọlé àti assume pé ó ti kúrò lórí igbá bẹ́ẹ̀ ọkùnrin bá marry ọkùnrin ò tí ì kúrò lórí igbá ẹ má tanra yín mo rí bí kan tó ti ń kọrin pé ṣé Jésù máa bá gbàgbọ́ láyé ọ̀rọ̀ okó àtòbò sí nínú nǹkan tí Jésù fẹ́ ṣèdájọ́ ẹ̀ láyé ẹ má tanra yín ọkùnrin bá marry ọkùnrin ò tí ì kúrò lórí igbá so tí obìnrin bá wà ń ta ọkùnrin ló máa lé obìnrin káàkiri láti dóbò ṣùgbọ́n tí ọkùnrin wọ́n bá ti wọlé tó ti marry ìwọ obìnrin ló máa jagun àti pé kí wọ́n dú ẹ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà so ṣe rí rédèrèdè tí ọ̀pọ̀lọpọ̀ yìí máa ń ṣe ó rẹ̀ mí inú run mi ìwọ ló máa jagun okó tó o bá ti wọlé tó bá wà ń ta gẹ́gẹ́ bí girlfriend ọkùnrin ló máa jagun òbò àti dú ẹ but the moment tó o bá ti wọlé ìwọ ló máa jagun òbò okó ìwọ ló máa wá ojú rẹ okó ìwọ ló máa jagun bí wọ́n ṣe máa dú ẹ torí tó o bá jagun nítorí pé ìwọ ti kúrò lórí igbá bó o bá máa padà lọ tẹ́rẹ̀ sórí igbá gan ó máa ṣe kó dẹ́ni ò ní jẹ́ kéèyàn mọ̀ bẹ́ẹ̀ ọkùnrin sì wà lórí igbá ọkùnrin sì wà lórí igbá ó sì lè tẹ́rẹ̀ sórí igbá so bí ò bá dún ẹ á dẹ́lòmíì ìwọ ló jẹ́ pé bó bá tẹ̀ fẹ́ dẹ́lòmíì wọn ò gbúdọ̀ mọ̀ ìwọ ni pẹ́pẹ́ ọ̀pọ̀lọpọ̀ obìnrin ò lè dún ẹlòmíì so tó bá ti wà nínú ilé tó ti dìyàwó ìwọ ló máa jagun okó ìwọ ló máa wá ojú rẹ okó ìwọ ló máa ṣe àkẹ́ẹ̀kẹ́ àti áyún tó ṣe máa dún ẹ torí ọkùnrin ò lóhun ò pa òbò ìyàwó tì ọ̀pọ̀lọpọ̀ ìgbà òbò ìyàwó máa ń sún ọkùnrin láti dó òótọ́ ọ̀rọ̀ tẹ́ kì í fẹ́ gbọ́ leléyìí ẹ̀yin lẹ máa jagun ẹ̀yin lẹ máa ṣe àjò ẹ̀yin lẹ máa ṣe pẹpẹ fúrúkọ lè doyin kò kàn wọ́n pé ṣe rí tí ọkùnrin bá sì ń wá ń bá ẹ nínú ilé pé òun fẹ́ du ẹ wàláhì ó ń pọ́n ẹ lé ni o wàláhì ó fẹ́ jẹ́ kó ó fẹ́ make ẹ feel good ni o wàláhì ó ń pọ́n ẹ lé ni Ọlọ́hun Olódùmarè ń gbọ́ torí wípé sórí grab your copy ni tó bá ti wá bá ẹ pé òun fẹ́ du ẹ grab that copy nítorí pé bí ò bá wá bá ẹ bí ò bá du ẹ á du ẹ lòmíì Ọlọ́run gbogbo ọkùnrin tó bá sì wá ń bẹ gẹ́gẹ́ bí ìyàwó lé pé òun fẹ́ du ẹ ó yẹ kó máa kọ sára sí ó yẹ kó máa appreciate irú ọkùnrin bẹ́ẹ̀ tó bá ti gbé dé báyìí orí àárọ̀ ní bọ́ gbé wá láàárọ̀ ò gbúdọ̀ kọ́ torí àsìkò kan ń bọ̀ even in that marriage tí wọn ò ní fi okó lò ẹ̀ mọ́ so tẹ́ bá ti wà ń ta ọkùnrin lá máa sáré pẹ́pẹ́ fúrú àti doyin but the moment tẹ́ bá ti wọlé eré sísá àti dóko wà lọ́wọ́ yín
níjọ́ gbọ́dọ̀ máa kọ̀ torí enjoy ẹ̀ while it last wọ́n sì máa padà pa yín tì ni I'm telling you wọ́n sì máa padà pa yín tì wọ́n sì tó bá yá ó sì máa sú wọn so àsìkò tó ń ṣàkí wọn ìmí tó bá fẹ́ tó bá ní ẹ̀mí Ọlọ́run nú nígbà tó ti sú gan á sì máa wá torí pé ó fẹ́ kó feel good kò fẹ́ pa ẹ́ tì ó fẹ́ kó feel good ó fẹ́ kó feel pé òun sì ń jẹ ọkọ lórí ẹ̀ á sì máa wá èyí tí ò wá bá ẹ kò mí pé kò ṣọkọ lórí ẹ o kò mí pé kò jọkọ lórí ẹ o ó ti sú ni òbò yìí máa ń sú wọn nínú ilé ó máa ń sú wọn so tó bá ti wá bá ẹ grab your copy mi ò ṣe yẹn ara ẹ ló ń ṣe torí èyí tí wọ́n wá ń bá ẹ yẹn it's not going to be forever gbogbo bíbá yẹn wà láì kò kọjá ọdún kan kò kọjá ọdún kan tó bá wà níta fún ọdún mẹ́wàá ọkùnrin á máa sáré over òbò ẹ fún ọdún mẹ́wàá yẹn but the moment tó bá ti dìyàwó nínú ilé gbogbo ìsáré lórí òbò ẹ wà láì kò ju ọdún kan lọ ọkùnrin tó bá last tó ń wá ẹ káàkiri nínú ilé ó ní amúgbálẹ́gbẹ̀ẹ́ tó fi rántí òbò tó ń wà nínú ilé ni tí ọkùnrin ò bá ní amúgbálẹ́gbẹ̀ẹ́ òbò ó wà very in fact ó wà very likely wípé kò lè lo ọdún kan kó bù ẹ tó sùn nínú ilé òótọ́ ni mò ń sọ fún yín ṣe rí gbogbo àwọn bó ṣe fáìn tó ó chìtì lé ìyàwó ẹ̀ ó ṣe kinní kan yẹn ẹ má máa tanra yín ọkùnrin ṣe rí àwọn stars ẹ jẹ́ kí n tún sọ tòótọ́ fún yín ọkùnrin tí ò bá fẹ́ kí ògo òun tètè wọ mi tó bá jẹ́ star irú àwọn Davido irú àwọn kinní yẹn tó ò bá fẹ́ kó ògo wọn tètè wọ mi wọn ò lè táyà ara wọn dáhùn pẹ̀lú obìnrin kan Olódùmarè ń gbọ́ ẹ má tanra yín tẹ́ bá ní kó táyà ara wọn dáhùn dandan àwọn ọmọ àwọn wo wọ́n á gbé ọmọ wá left right center and back ni ọmọ á ti pọ̀ jù tókùnrin bá fẹ́ grow dáadáa tó jẹ́ star kò lè táyà rẹ̀ lẹ̀ pẹ̀lú obìnrin kan honestly kò sí bó ṣe fẹ́ ṣe àfi tó bá fẹ́ jẹ́ pé ògòun nígbà tí wọ́n sọ pé obìnrin ni iyọ̀ ayé ẹ rò pé yẹ̀yẹ́ náà sọ ni tí ò bá sí òbò láyé ayé yóò lè dùn tí ò bá sí òbò láyé ayé yóò lè dùn kò dẹ̀ lè jẹ́ òbò ẹyọ kan gbogbo àwọn olórin tẹ ní wọ́n ń cheat yẹn wọ́n bá ṣe òkìkí wọ́n máa wọlẹ̀ wọn ò ní grow wọ́n bá ṣe bọ́ọ̀ bá fobìnrin gbéra òkìkí wọ́n bá táyà ara wọn sórí obìnrin kan ayé wọn máa tètè bàjẹ́ gbogbo àwọn nǹkan tẹ́ ń sọ pé ìjẹ́ Jésù máa bá gbàgbọ́ láyé òbò àtòkò sí nínú ìgbàgbọ́ tí Jésù fẹ́ bá láyé òbò àtòkò ti kọjá rádaràda tó ń bá ṣe àwọn tẹ́rí stars yẹn tó bá táyà ara wọn pẹ̀lú obìnrin ẹyọ kan irọ́ ni a máa gbọ́mọ wá lọ́tún lósì ni ògo wọn dẹ̀ máa tètè wọ mi ni torí iṣẹ́ tí obìnrin ṣe nínú iṣẹ́ wọn kò kéré ẹ ṣe ní kí Wizkid lọ fẹ́yàwó ọmọ ọlọ́mọ ó mọ̀ náà ẹ rò pé tó bá yẹ pé lady yìí queen of kini tó bá yẹ pé wà nílé ọkùnrin kan ẹ rò pé máa gbúrú ẹ̀ bẹ́yẹn ẹ lè gbúrú ẹ̀ tiwa ẹ lè gbúrú ẹ̀ ó máa ní ọ̀nà kan ṣá tó máa fi affect ẹ wo àwọn tó tiẹ̀ jẹ́ Nollywood girl kan Carolina kini kan Jima ìjọ tó ti marry báyìí ìjọ náà láyé ẹ̀ ti bàjẹ́ mi sọ pé marriage ò dáa mi ní marriage ò dáa bẹ́ẹ̀ àwọn ògo kan wà tí ò ṣe gbé sunday marriage àwọn ògo kan wà tó bá tà ìwọ̀n down pẹ̀lú marriage ògo yẹn máa wọ mi ni ó máa wọ mi ó máa wọ mi ni tó bá àwọn ògo kan wà tó bá tà yẹn down sunday marriage ó máa wọ mi àwọn ògo tó jẹ́ wípé marriage máa disturb ẹ̀ marriage ò ní jọ grow mi ní marriage ò dáa o ẹ má ṣì mí gbọ́ o ẹ má ṣì mí gbọ́ o àwọn ògo kan wà tó jẹ́ pé marriage ò ní jẹ́ kó grow so ẹ má tanra yín gbogbo ẹ̀yin tẹ́ bá ti fẹ́ olórin ńláńlá tẹni kiri kan wọn ò lè ṣe kó má dòbò ẹ̀yin wà nílé àsìyá yáàdì ni ẹ̀yin obìnrin yẹn ẹ lè dì í mọ́lẹ̀ ẹ lè ní kí Davido má dòbò mi gbogbo kì í tó ń ṣẹlẹ̀ ẹ lè sọ pé kó má gbọ́mọ wá fún ẹ má tanra yín ẹ má tanra yín èyí tó ń lọ káàkiri tí ìyàwó ẹ bò mọ́lẹ̀ lẹ́nujọ́ mẹ́ta ẹ kò lè ṣe kó má ṣẹlẹ̀
tó bá force ẹ̀ obìnrin tó bá wà ńbẹ̀ tó bá yẹ pé irú àwọn olórin ńláńlá yẹn obìnrin tó bá wà nínú ilé torí pé torí obìnrin yẹn ni ó ṣe ń block wọ́n lè yanjú ẹ̀ dànù wọ́n pa dànù obìnrin tó wà nínú ilé torí pé torí obìnrin yẹn ni kò ṣe ráyè àwọn wọ́n á yanjú ẹ̀ wọ́n á fún ní àwọn àìsàn kò gbóògùn tó kọgọ ò tiẹ̀ ní ráyè rí wọ́n á yanjú ẹ̀mí tí ẹ̀ go save kí lẹ̀ ń sọ yìí obìnrin tó bá jẹ́ pé òun ni wọ́n rò pé torí obìnrin ní ọkọ olórin òní wọ́n á yanjú ẹ̀ dànù wọ́n á pàdánù tó bá ti ẹ má máa tanra yín gbogbo ẹ̀yin great kìíní yẹn tẹ bá ti ẹ ṣáàdó ibi tó ti forùka sí yín lọ́wọ́ yẹn ẹ jókòó bẹ́ẹ̀ ẹ máa pọ́n òbò yín kọ́lọ́mbà yín wọ ọmọ yín ẹ má stop ọkọ yín pé kó má dóbò mi àbí kó má bímọ síta wọ́n máa pa yín dànù ẹ̀mí tí yín go ò ní dé wọ́n bá jẹ́ dúró ni wọ́n lè má jẹ́ kẹ́tì ẹ̀rí nǹkan àrídùnnú tẹ́ fi máa lè tó lè máa fẹsẹ̀ yín dúró nílé ọkọ yẹn ọ̀rọ̀ okó àtòbó kọjá rádaràda so ẹ jẹ́ kí n play voice note yìí kẹ́ bá mi advice ọmọ obìnrin so ẹ̀yin obìnrin tẹ́ bá ti wà ń ta ẹ̀yin ni ọkùnrin ló máa lé òbò yín mú ṣùgbọ́n tẹ́ bá ti wà nínú ilé ẹ̀yin lẹ máa lé okó mú torí okó yẹn tẹ́ ṣe wà nínú ilé yẹn gbogbo ẹ jẹ́ kí n sọ fún yín tó bá jẹ́ ọkùnrin tó ní amúgbálẹ́gbẹ̀ẹ́ tó ní nǹkan tó fi ń recharge ọkùnrin tó engage nínú operation máa gẹṣin lọ tó dẹ̀ ń protect rẹ̀ ó ṣeé ṣe kí òbò ìyàwó ilé kó last bí ọdún kan ọdún méjì àbí forever gan kan jẹ́ kó sì máa padà lọ sórí òbò yẹn bẹ́ẹ̀ tó bá ti jẹ́ ọkùnrin me and my wife ni òbò ìyàwó ilé ò ní pẹ́ sú kò ní pẹ́ sú okó yẹn ò ní pẹ́ dẹnu kọlẹ̀ láì má ṣiṣẹ́ mọ́. ẹ kọ́ ọ̀lẹ́ máa rama yes ma mo jẹ́ nǹkan nínú àwọn fans ni mo dẹ̀ máa ń gbádùn program yìí ní gbogbo ìgbà ni mo máa ń wo program yìí àti nǹkan ìjọ mo need the advice yìí ni because bí mo ṣe ń pè yìí mo jẹ́ ọ̀kan tó jẹ́ pé látìgbà tí mo ti wà ní yunifásitì tí mo ti wà ní school mi ní orí ọkọ àwọn ẹni gbogbo ọkùnrin tí mo máa ń fẹ́ wọ́n máa ń máa wà for sometimes wọ́n máa gbé ti máa sọ pé a fẹ́ marry ara wa tó bá yá kò kí ń nídìí sí marriage wọ́n tún máa disappoint mi ni so ìgbà tó yá tí mo lọ serve mo tún rí ọkùnrin kan tó tẹ̀ jẹ́ pé yẹn tẹ̀ fìfẹ́ hàn sí mi ọmọ ọba ni ọ̀rẹ́ mi ló tún gbà mọ́ mi lọ́wọ́ pàtà wà ní service àti ìka so ìgbà tó wà ní 2012 ẹ̀gbọ́n mi kan wọ́n á introduce ọmọkùnrin kan sí mi ní ọmọkùnrin yẹn òun náà ti wà nínú ìbò tẹ́lẹ̀ wọ́n di pọ̀ tẹ́lẹ̀ so aṣáájọ wà ní 2012 yẹn láti ìgbà yẹn náà láṣà ti ìjọ wà aṣáfẹ́ra wà wọ́n ní pé kó wá ṣe nǹkan orí mi àwọn parents ẹ̀rù support kò dẹ̀ sówó lọ́wọ́ ẹ̀ kò sí kankan èmi ni mò ń ṣe gbogbo nǹkan pátá fún ni mò ń ra aṣọ fún tó fi dórí bàtà tó fi dórí gbogbo ẹ̀ èmi ni mò ń ṣe gbogbo nǹkan tó wà nínú ilé wa èmi ni mò ń ṣe èmi ni mo set gbogbo inú ilé tó yẹ pé téèyàn bá dé lóde gan wá ká dé kú kalẹ̀ pé kí ni mo ṣáà máa ń bò láṣìírí gbogbo táì gbà yẹn ó máa ń fìfẹ́ hàn sí mi so àti lo ọdún kìíní ọdún kejì ọdún kẹta tí tó fi pé 7 years ó ṣáà máa ṣe ń fìfẹ́ hàn sí mi mi ì mọ̀ wípé kíní ohun tí ìgbà tí mo wá aṣáà lọ sí hospital máa lọ sí gynae tó ṣàjẹ́ kí n mọ̀ pé bóyá nǹkan sperm ẹ̀ pé kò ní egg so ìgbà tó dẹ̀ yẹ kí n mọ̀ àwọn dókítà yẹn sọ pé àwọn máa place ẹ̀ sórí drugs wọ́n ṣàfún ní drugs wọ́n máa ń lo oògùn. ó máa ń ra oògùn yẹn ó máa ń lò bọ̀ still náà kò tí sí improvement so gbogbo àwọn kinní yẹn later mo ṣàfọ́ sick mo ní fibroid tí mo ní yẹn so àwọn dókítà wa sọ pé fibroid yẹn pé 50-50 ni nítorí pé ó ti tóbi gan ẹ̀rù ń bà mí láti ṣe nígbà yẹn so wọ́n àwọn dókítà ṣáà sọ pé
àwọn ní gáínì ni kò lè. Èmi ò kí láìkẹjọ́ máa pọ̀ jù báyìí ó máa ń sú mi anybody tó bá fẹ́ send voice note ẹjọ́ yìí ti pọ̀ jù mí lè play ẹ̀tàn bó ṣe wà yẹn ó máa ń sú mi. Hello. ṣé wọ́n force kí ló ṣẹlẹ̀. Hello ma. Yes. Okay. Ó máa ń sú mi ẹjọ́ yẹn ti pọ̀ jù. Gáyì doctor pé wọ́n tàtà fún ṣe minor operation fún mi wọ́n place mi sí orí. lórúkọ ṣá ó ní fibroid kò tí ì bímọ. wọ́n ṣàpè. ẹjọ́ yẹn ti pọ̀ jù mẹ́rin ilé play ẹ̀ tán. Hello. Hello mo pè fún ṣàbáríkòlò mi mà. ṣé mò ń ṣe ṣàbáríkòlò o gbọ́ pé mò ń ṣe ṣàbáríkòlò bí mo ṣe jókòó yìí ṣé mo announce ṣàbáríkòlò. Anyway bí mo ṣe ń sọ lọ then ẹ̀yin tẹ́ máa ń wà ní ilé ọkọ for years tídìí bá bàjẹ́ tó nídìí ló máa dà o èmi ò ní pé kó má dúró sílé ọkọ for 20 years o but ọmọ ò kí ń dáràn kí agbára ẹ̀ kó má kà ṣó ti yé yín ìyẹn gbọ́ títà ojókòó torí mi fẹ́ kétò ìpẹ́ mi kíní mi lè play ẹ̀tọ́ ó ti sú mi ó ń ta mí létí bí mo ṣe ń gbọ̀n ẹ̀ ẹ rántí pé mo sọ fún yín pé mo máa mú kíní wá fún ẹ̀yin tí ẹ ò lè lá àwọn obìnrin àbí obìnrin tẹ bá ní tí ara ẹ̀ ò bá kí wà sensitive tí ara ẹ̀ ò kí ń tètè jí eléyìí akérèkọrò ní abìjàwàrà tèmi leléyìí o èmi reléyìí fúnra mi ni ẹ̀rí páàkì ẹ̀rí èmi reléyìí fúnra ṣẹ́tìrí àwọn lélẹ̀ bó ṣe operate ni but bébí mo ṣe ṣàbáríkòlò ṣé mo pariwo mo sọ fún ẹ pé mo ń ṣe ṣàbáríkòlò ni. ó ní bẹ́ẹ̀ ṣe máa tán rèé ṣe ti rí pé mo ti tàn ẹ rí bó ṣe ẹ wò bó ṣe wà yìí wọn bí onítàn tó bá tí obìnrin ò bá tí ì dámira rí try láti lò ó fún wọn ò bí da kó má dámira kó mi ẹ wà nínú àkòlòbó nínú ẹ á dà ṣá ni eléyìí obìnrin tí ò bá nídọ̀ náà máa ń lo eléyìí fún bọ́ eléyìí tó bá fẹ́ lá òbò obìnrin tó fẹ́ fi in fact tó bá fẹ́ lá òbò obìnrin gan tó fẹ́ fa wọ́n sí ó sì lè la irú bíbá ilẹ̀ ẹ máa kí àwọn ìsínú water based lubricant lélẹ̀ water based lubricant ẹ máa kí àwọn yẹn sínú ẹ̀ṣẹ́ tí bó ṣe rí ṣe rí bó ṣe wà wọ́n tó bá lò ẹ̀mí à máa gbọ̀n ni but disadvantage kìíní ni wípé mo máa advice àwọn tó bá fẹ́ rà kó make sure wípé àwọn lò pẹ̀lú ọkọ wọn because tó bá ti ní kìíní lọ́wọ́ ó ṣeé ṣe kó má láì kókó mọ́ rárá so má lọ dá lò make sure wípé boyfriend ẹ àbí ọkọ ẹ ló ń lò fún ẹ àbí tí ọkọ ẹ ò bá sí nílé tó o dẹ̀ fẹ́ ṣèranù àbí tí ọkọ ẹ ò bá ṣiṣẹ́ tààrà mọ́ ṣùgbọ́n tó fẹ́ ṣèranù eléyìí ò sí pé mi ò dá mi ra eléyìí ò sọ pé mi ò dá mi ra rí eléyìí gan wọn bí ẹrẹ tó o bá fi sórí idọ̀ ẹ àbí ìwọ tó ní idọ̀ tó bá kí eléyìí sínú kinní ẹ wọn bí ẹrẹ kó má dá mi ra ó gbóná ẹ rí bó ṣe fast ó gbóná ju àwọn ẹnu lọ tó bá fẹ́ pakú tó bá fẹ́ feel the wetness of tongue pé o fẹ́ feel pé bóyá àwọn wet wàá kì sínú kíní omi yìí kíní water based lubricant lélẹ̀ wàá kì sínú eléyìí bá wà ní wàá kì sínú ẹ̀ wàá gbé sí orí ìdọ̀ ẹ̀ ìsídà kó gbé sórí ìdọ̀ ẹ̀ àbí kó kíbọnú òbò ẹ̀ gan kó wá gbé eléyìí sówó òkè níbi tí G-spot wà wọn ò bí ẹ̀dá ẹ̀ ló kí lẹ fẹ́. àwọn tó sọ̀rọ̀ sókè gọọmenti tí ì dá wọn lóhùn so wàá kì sínú ẹ̀ wọn ò bí ẹ̀dá ṣótírí ó ṣì akérèkọrò ni tèmi leléyìí èmi náà kọ́ ni pé mo sọ fún yín mo ló ń bọ̀ ó ṣe délé ni mo ṣe ní kí wá fi wọ̀nyí ṣe rí bó ṣe ń dún ó tún lè increase the speed ẹ̀ sórí mo tún ti increase ẹ̀ o irú eléyìí ìsìn tó bá mọ̀ ọ́ lò fóbìnrin ascot a kò máa da mi yàyàyà ó máa gbogbo bẹ́ẹ̀dì máa kún ni irú àwọn ìyá 50 tó ti wọ menopause tí ara wọn ò jí àwọn nǹkan tẹ́lẹ̀ fi jí ara wọn leléyìí tẹ́lẹ̀ fi jí wọn lára irú àwọn tí wọ́n ní wọn láì kókó kiri kan mò ń jẹ òbò ìyàwó mi ò fi ilẹ̀ ìwọ lo eléyìí fún ìwọ lò fún wọn ò bí da kó má fi ilẹ̀
wọn ò ní wọn ò bí dá mo tún máa mú mi wá o mo máa mú ìtọ́ máa fi sọ̀kò oko wá tó bá fẹ́ sọ̀kò tó bá fẹ́ fi sọ̀kò oko ẹ fúnra ra ẹ tó bí ọkùnrin obìnrin ò mọ oko sọ̀kò ẹ dẹ̀ fẹ́ jẹ́ kí oko ò le dáadáa wàá fi sínú ẹ̀ wàá fi kíní yẹn máa bí eléyìí ṣe ń sọ̀kò bò ìwọ náà lè máa fi yẹn sọ̀kò oko nígbà tí ara ti obìnrin bá ti wet tí ara tiẹ̀ náà bá ti le dáadáa ẹ ṣẹ̀ṣẹ̀ wàá dóra yín gbogbo àwọn nǹkan tí mo ní kẹ́ invest lé lórí ni kẹ́ invest lé àwọn kíní lórí ó ṣe pàtàkì ẹ wò tèmi lé ṣe mọ̀ pé mo káwọn kan fún yín mo ní mo ń ṣẹ̀dá toys ni ṣe ti rí ó ní mo máa mú no ẹni tó bá rà fún ìyàwó ẹ̀ mo ti stop ẹ ò ní jẹ́ kó dá lò ìsídà kó jẹ́ pé nígbà tí ọkùnrin tó bá sí nílé tó travel tó dẹ̀ fẹ́ kí ìyàwó ẹ̀ ṣe kí ìyàwó tí ó dẹ̀ fẹ́ ṣèranù ó dáa is good then tí ọkùnrin náà bá ra eléyìí wọ́n fi ń sọ̀kò bò èyí tó fi ń sọ̀kò kó wà so màá mú èyí tó fi ń sọ̀kò kó yẹn wá so tí ìwọ bá ń lo èyí tí wọ́n fi ń sọ̀kò kó fún ọkọ á máa lo èyí tó fi ń sọ̀kò kó fún ẹ fi àwọn spices sínú relationship yẹn fi sínú marriage yín ẹ fi sínú ọ̀rọ̀ okó àti òbò ẹ má jẹ́ kẹ́ jẹ́ pé okó àti òbò nìkan lẹ máa lò tí ọkọ bá ń lo eléyìí fún ìyàwó á máa lo the other one yẹn náà fọkọ yẹn náà ó máa rí ẹnu okó ibi ẹnu fenunum yẹn ló máa rì sínú ẹ wàá operate ẹ ọkùnrin yẹn á máa kẹ́ yá ìláwùyá àyàsẹ̀ ni torí pé a máa fa okó yẹn a máa wá láti inú ọpọlọ ẹ nígbà tó kó yẹn bá ti le tí ò ní jẹ́ kó damira wàá kọ̀ sáré yọ kúrò ń bẹ̀ ni ó yọ okó kúrò lẹ́nu ẹ̀ báyìí ó gbé sínú òbò ẹjọ́ ń dóra yín ni ìwọ ti dé climax òun náà ti dé climax ẹjọ́ ń dóra yín kò níye ìgbà okó tẹ̀ ń dóra yín fún 30 minutes 40 minutes kó tó damira tí ì ṣeré dé bẹ̀ ni tẹ bá ṣeré dé orí pápá tí ọkọ ẹ bá jẹ́ 2 minutes noodles 2 minutes yẹn ẹjọ́ máa dóra yín ẹ̀ dẹ̀ damira because ẹ máa ti ṣeré débi pé ara yín ti wà lọ́nà worú eléyìí tí mo fi wọ̀nyí sí máa mú tọkùnrin ẹ̀ wá máa wò ó ṣé ti rí ṣé rí ẹ rí bí ẹnu ẹ̀yẹn ṣe ń fẹ́ lẹ́lẹ́ máa mú tọkùnrin ẹ̀ wá kẹ́ wò ó ṣé rí máa mú tọkùnrin ẹ̀ wá kẹ́ wò ó so Kenya is something that you have to ẹni láti invest on ẹ wò charger ẹ̀ ní kò lo battery ẹ kọ charge ẹ ní tẹ́ bá ti charge tó bá ti full ó lè lo 1 month bó ṣe wà yẹn ẹ̀yin ọkùnrin náà ẹ tún lè lò kẹ́ mú dání kẹ́ fi máa ṣe portable kínní sínú báàgì yín torí wípé o ò lè lórú eléyìí fóbìnrin tó bá rántí bí obìnrin yẹn ṣe feel okó ẹ̀ á lè wàá lè ráyè dóyàwó ẹ̀ dáadáa honestly it's something that we should all have àwọn nǹkan tí mo ní kẹ́ jẹ́ ká invest lé lórí nìyẹn ẹ má jẹ́ kó jẹ́ pé aṣọ nìkan gbogbo ìgbà náà okó nìkan náà okó àtòbò nìkan la máa rí lórí bed gbogbo àwọn kinní yìí ó ṣe pàtàkì láti ní wọn sílé ẹni tó bá fẹ́ ó lè pè mí mo lè bá yín ọ̀dà ẹ̀ mo lè sọ bí tẹ́ máa ti ọ̀dà ẹ̀ fún yín tẹ́ bá fẹ́ ẹ jẹ́ then gẹ́gẹ́ bí mo ṣe sọ operation máa gẹṣin lọ mi ò polówó ẹ o mo kàn fi wọ̀nyí ni o ṣé mo sọ iye tí mo rà á sí ṣé mo sọ pé kẹ́ wá rà lọ́wọ́ mi kẹ́ kó sì dànù operation máa gẹṣin lọ ní next week a máa ṣe operation máa gẹṣin lọ dídó level ni mi ò ní bèrè background anybody mo kàn fẹ́ kó garnish orúkọ ẹ̀ má dẹ̀ fi yín pọ̀ ni bẹ́ẹ̀ bá dóra yín lẹ́ǹkan bẹ́ẹ̀ bá gbádùn ẹ̀ ẹ máa bára yín yọ yín ìṣó bẹ́ẹ̀ bá dẹ̀ gbádùn ẹ̀ kó ní kálukú máa lọ́nlẹ̀ ní next week ni máa ṣe yẹn mi fẹ́ kí show yìí pẹ́ rárá ẹ jẹ́ kí n máa fi ìsí ìṣe àlọ́ mo láwọn nǹkan tí mo fẹ́ ṣe bọ́ mi fẹ́ ṣe ṣàbáríkòlò lé nítorí ẹni tó bá fẹ́ ṣe ṣàbáríkòlò ní London lóbìnrin ẹ pè mí lẹ́yìn ṣàbáríkòlò ní London ẹ pè mí lẹ́yìn lóbìnrin àti l'Amẹ́ríkà ẹ jẹ́ kí n máa fi ìsí ìṣe àlọ́ ẹ má gbàgbé iléeṣẹ́ Danabit o ẹ bá wọn ra ilẹ̀ o ẹ má gbàgbé iléeṣẹ́ alálùbáríkà apartment ẹ kàn sí wọn lórí +234 25252461 no I mean 90 +23490 25252461 ṣé fẹ́ kí n play voice note yẹn ni ó ti sú mi ni so ìgbà tó yá tí mo lọ serve mo tún rí ọkùnrin kan tẹ̀jẹ́ pé yẹn tẹ̀ fi fẹ́ hàn sí mi ọmọ ọba ni
ọ̀rẹ́ mi ló tún gbà mọ́ mi lọ́wọ́ nígbà tá a wà ní sáfíìsì àti ìka. So ìgbà tó wà ní 2012 ẹ̀gbọ́n mi kan wá introduce ọmọkùnrin kan sí mi. Ní ọmọkùnrin yẹn òun náà ti wà nínú ìbò tẹ́lẹ̀ wọ́n deport ẹ̀ ní. So aṣáájú wà ní 2012 yẹn láti kò rí ga gan mo dàbí olóyún. Kódà àwọn èèyàn gan ládùúgbò wọ́n ṣèbí pé bóyá mo ní HIV ni. Àwọn parents ẹ̀ àjọ ń gbé ni wọ́n fún wa ní wọ́n kọ́ ilé tó jẹ́ pé ilé tó tóbi, so wọ́n fún wa ní flat kan bíi 8 flat nílé wọn, so wọ́n fún wa ní flat kan tá a ṣáà ń gbé pẹ̀lú wọn ṣá. So bí ikùn mi ṣe ga tó tí ó ṣe gbogbo ẹ̀ tó, mo máa ń ran àwọn ọmọ ìyá ẹ̀ kan, máa ń ràn wọ́n lọ́wọ́ tó ti jẹ́ pé ìkan nínú wọn gan iṣẹ́ àmà kìtẹ̀ fi ìyẹ́ sílẹ̀ bó ṣáà jẹ́ ẹni tó jẹ́ pé èèyàn dáadáa sí wọn. So bí ikùn mi ṣe wá ga tó, àwọn parents ẹ̀ ò béèrè lọ́wọ́ mi wípé kí ló ṣe tó wá kí mi bí tí mo fẹ́ fàyọ. So ìgbà tó wọ́n wá ṣe operation mo wá ní kí wọ́n á mú nǹkan nílé pé kí n lè síbi bó ti wá pé that is 2020 mo padà lọ síbẹ̀ bí sí ìtì ìbímọ lọ fún wọn. Àwọn méjèèjì ò tí ì bímọ, olóní iṣu, olóní problem o. Ṣùgbọ́n ó wà lọ́dọ̀ ọkùnrin òun ló ní problem ò tí ì bímọ, kí ló ń dúró ṣe ń bẹ̀? Èèyàn people yẹn láti wake up. Mo sọ fún yín pé mi ò réyàn sọ fún mi nígbà tèmi. Mo dẹ̀ máa ń sọ kọ́kọ́ fún yín kí n dé. Báwo lẹ ṣe mọ̀ pé àwọn nǹkan tí mo máa ń sọ fún yín gan ojú tèmi gan ò tí ì rí? Báwo lẹ ṣe mọ̀ pé mi gan ò tí ì go through ẹ̀ pé bóyá mò ń pò pé kẹ́yìn náà má fall victim ni mo ṣe wá ń pariwo? Báwo lẹ ṣe mọ̀? Báwo lẹ ṣe mọ̀ wípé tó bá jẹ́ pé èmi gan níyàn sọ ọ̀rọ̀ fún mi bí mo ṣe ń sọ fún yín, bóyá nǹkan mi ò bá, bóyá ọ̀nà mi ò bá, a lot of things mi ò bá dáa. Nígbà tí o wà nínú ilé ọkọ, o ò tí ì bímọ, òun dẹ̀ ló ní problem, kí ló ń dúró ṣe pẹ̀lú ẹ̀? Ṣé o rò pé ó máa di Màríà tó máa lóyún Jésù ni? Ṣé yóò máa ń dorí olórí káwòdì gbé tiẹ̀ lọ ni? Ṣé yóò máa ń fẹ́ràn ẹlòmíì ju ara ẹ̀ lọ ni? Bíbélì ní fẹ́ ọmọlàkejì ẹ bí ara ẹ̀, kò ní kó fẹ́ ọmọlàkejì ẹ ju ara ẹ̀ lọ. Tó bá ti di wípé o ti ń put èèyàn míì first before yourself, o ti ń fẹ́ràn ọmọlàkejì ẹ ju ara ẹ̀ lọ. O wà nílé ọkùnrin, bóyá spam ẹ ò tó, bóyá kò lè bímọ, kí ló ń dúró ṣe ń bẹ̀? Kí ló ń dúró ṣe ń bẹ̀? Àtọ̀ ẹ̀ tí ò ṣiṣẹ́ lára ẹ kí wọ́n bímọ, ó lè ṣiṣẹ́ lára obìnrin míì kó bímọ. Ẹ máa wò pé bíyá age nítorí ẹ nígbà míì gan ẹlòmíì máa rí ọkùnrin dáadáa, á fi ayọ̀ fọ́, á fi ayọ̀ orí burúkú á fi fọ́, á fi ọkọ, á fi ṣe boyfriend, á fi ṣàlè. Ó lè ní ojú ẹ̀ dà, ó lè ní kùn ẹ̀ tóbi, ó lè ní kò ga, ó lè ló kúrú jù, ó lè lórí ẹ̀rí kòkòrò bí orí awó, ó lè ní ó jọ ìbejì ọ̀ràn. Pẹ̀lú bó ṣe jọ ìbejì ọ̀ràn yẹn, ó ń look after ẹ o, ó ń tọ́jú ẹ o, ó ń respect ẹ o, á wá lọ bọ́ sọ́wọ́ ẹni tó ga, tí ẹni tó ga tó dẹ̀ sígbọlẹ̀, á wá lọ bá yà pàdé, á wá lọ bá yà pàdé ń bẹ̀. Ó ní mi ṣe kí fẹ́ kí wọ́n máa sọ fún mi pé ẹ jẹ́ bá mi wá mùsùlùmí, ẹ bá mi wá kìrìsìtẹ́nì, ẹ bá máa sọ fún ẹ pé sọ wípé kí n bẹ́ ẹ wá ẹni tó ní ìbẹ̀rù Ọlọ́run nínú. Èèyàn lè jẹ́ kìrìsìtẹ́nì kó jẹ́ èṣù, kó jẹ́ ṣètán. Ẹ má jẹ́ kí n sọ pé èṣù, torí èṣù ní ọ̀dọ̀ àwọn ìṣẹ̀ṣe dáadáa ni. So ẹ jọ̀ọ́ ẹ pardon mi, ẹ foríjì mi. Èèyàn lè jẹ́ kìrìsìtẹ́nì kó jẹ́ ṣètán, èèyàn dẹ̀ lè jẹ́ mùsùlùmí kó jẹ́ ṣètán, èèyàn dẹ̀ lè jẹ́ aláwo kí ẹ̀mí Ọlọ́run máa gbé inú ẹ̀. Àní kọ́lọ́n kó mú wa mọ̀nà, kọ́lọ́n má sọ wá di aláìmọ̀kan, kọ́lọ́n mú wa mọ̀nà, kó má sọ wá di aláìmọ̀kan. Téèyàn bá ti ní ẹ̀mí Ọlọ́run nú, ìyókù kékeré religion nǹkan kan yẹn, ìyókù kékeré ní ìtókù. Tó bá lọ báǹkì lọ́wọ́ pé èèyàn ń kí wákàtí 5, ó wá bí mi, kó jẹ́ ńlá inú kí n sọ fún ẹ. Èèyàn kí wákàtí 5, ó ń rìn jẹ́jẹ́ bí ẹni tí ó ń tẹ̀lẹ̀ jẹ́jẹ́ pé kò lè jẹ kankan tán. Èṣù ọ̀dàrà of the highest order, ṣètọ́n of the highest order. Ẹ ń kí wákàtí 5, ẹ wọ́n á rìn jẹ́jẹ́ gẹ́gẹ́ bí ẹran, bí ògúfe. Wo ọ̀ràn mọ̀dìmọ̀dì ni.
irú àwọn èèyàn bẹ́ẹ̀ ó bẹ́tà kó lọ gbé àwọn tó ṣe é rí wo yà tẹ́mi Ọlọ́run wà nínú wọn, tẹ́mi Ọlọ́run wà nínú wọn tó ń ṣe é rí wo yà tí wọ́n ń bá Ọlọ́run pàdé nínú wọn, tí ẹ̀mí Ọlọ́run gbé inú wọn, yàtọ̀ sí àwọn tó ní assalamu alaikum a máa rìn báyìí àbí in Jesus name, irọ́ ló bá dé, eriwo yà bẹ́tà ọ̀pọ̀lọpọ̀ nu wọn. Mi ní ìtọ́ dánú wọn ò sí o, bọ̀ jẹ́ kí tí n bá open ẹnu mi tí n bá sọ̀rọ̀ fún ẹ wàá mọ̀ wípé sórí tí mo sọ wípé ẹni tó jókòó yìí odidi ìlú kan ni, odidi ìwé kan ni. Ìwọ obìnrin tó bá fẹ́ marry, tó bá ti ní ọkùnrin tó bá lóun fẹ́ fẹ́ àforí àfọrùn, wo wá bá mi, màá sọ àwọn test kan tó máa lọ ṣe fún, tó bá pass màá sọ fún ẹ pé kó fẹ́, but ó wà unlikely láti pass. Ọlọ́run ó wà very unlikely láti pass. Màá sọ pé kò gbọ́jú nǹkan báyìí sí, màá ti fún ẹ ní èsì yìí o, tó bá fọ èsì yìí o kò mọ̀ pé èèyàn dáadáa ni, ṣùgbọ́n tó bá jẹ́ pé nǹkan tó sọ rèé, mú ẹsẹ̀ kò tẹsẹ̀ mọ́rìn. Tó bá fẹ́ marry, tó bá ní boyfriend, tó bá ní àforí àfọrùn, ìwọ wá bá mi, màá wá sọ fún ẹ pé sọ nǹkan báyìí, màá béèrè àwọn nǹkan, sọ nǹkan báyìí fún, tó bá fún ẹ lésì báyìí ìwọ tẹ̀lé, tó bá fún ẹ lésì báyìí mú ẹsẹ̀ sọ̀rọ̀, wàláhì bó ṣe máa bá nìyẹn. Ọlọ́run ló fún àwa yìí ní ọgbọ́n débẹ̀. So tó bá wà lórí platform tó o bá gbọ́n, wàláhì tàláhì ò lè gbọ́n mọ́. Èmi ò mọ̀ bí a máa pẹ́ láyé, ṣùgbọ́n tí onírèsé mi ò bá fún rèsé mọ́, èyí tí mo ti fílẹ̀ tẹ́ ẹ̀ bá rọ́gbọ́n mú bẹ̀ ẹ máa gọ̀kú ni. Ọlọ́run, èmi tí mo jókòó yìí odidi ìlú kan ni mí, odidi ìwé kan ni mí. Mo dẹ̀ mọ̀ pé tó bá yá àwọn èèyàn sì ṣe ìwé lórí àwọn nǹkan tí mo ti ṣe. Ọ̀rọ̀ dẹ̀ tí tọ́nú mi o, ara ò tí tán nínú mi, ara kò tí tán nínú mi, experience ò tí tán nínú mi, ọgbọ́n ò tí tán nínú mi. I'm telling you, tó bá wà níbí báyìí tó bá gbọ́n mọ́, tó bá gbọ́n ò lè gbọ́n. Mo ṣì ń bọ̀ lórí ẹ̀yin obìnrin tẹ́ ríjàjẹ díẹ̀ àti ọkọ. Mo ṣì ń bọ̀ lórí class, mo ṣì ń bọ̀ lórí class àti lórí level. Mo ṣì máa wá sọ̀rọ̀ lórí class kí wọ́n obìnrin kò lè ní ìfọ̀kànbalẹ̀, kí kádàrá ẹ kó má bàa lọ máa fìyà jẹ always tó bá lọ lé ọkọ. Mo ṣì ń bọ̀ wá lecture lórí ẹ̀. Ẹ má gbàgbé o, gbogbo ẹ̀yin obìnrin tó bá ti wà níta, ẹ fi sọ́kàn yín o, ọkùnrin ló máa lé ẹ láti dó ẹ, ṣùgbọ́n tó bá ti wà nínú ilé, ìwọ ló máa jagun òbò, ìwọ ló máa jagun okó, ìwọ ló máa ṣe pẹ́pẹ́ fúrúkú wọn lè dó ẹ. Wá gbọ́, tí ọkùnrin bá ní rechargeable, òbò á last dáadáa díẹ̀ láti dó, ṣùgbọ́n tí ò bá ní rechargeable, òbò yẹn ò ní pẹ́ su. Ṣé wá tírú àwọn ọkùnrin tó great lè tí ìyàwó wọn bá tó bá gbà lẹ́rọ̀ kan jayé orí wọn, wọ́n á gbà lélẹ̀. Àwọn tó wà ń ta bá ń gbéṣẹ́ lé wọn lọ́wọ́. Èyí ni mo mú wá fún yín nírọ̀lẹ́ yìí. sabarikolo.com, ẹ lọ register ńbẹ̀. Tó bá di ọ̀la a ṣe ṣàbàríyọ̀yọ̀ ṣàbàríkòkò. Tó bá di next week operation máa gẹṣin lọ ní next week. Ó dàbọ̀.